ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótó ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. báwọn ọmọ Nàìjíríà ṣe wà nínú ìbẹ̀rù àti ìpayà ní South Africa ìṣèkejì wọn ti padà délé láàrin gbèdéke ìparí oṣù eléyìí tí wọ́n fún wọn o ìṣèkejì ọmọ Nàìjíríà tó ń bọ̀ láti orílẹ̀-èdè South Africa ti gúnlẹ̀ sórílẹ̀-èdè yìí o pápákọ̀ òfurufú Muritala Muhammed ni wọ́n dé sí lẹ́yìn tí wọ́n ti ní ìdádúró fún ọ̀pọ̀ ọjọ́ o kí bàálù tó wá gbé wọn. jìnnìjìnnì sì ti bọ́ àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa báyìí o bí ìwọ́de ẹlé àwọn àjòjì lọ tó ti gbalẹ̀ kankan níbẹ̀ ó lé ní ọ̀tàlérúgba àwọn ọmọ Nàìjíríà tí wọ́n kó wá sílé ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn o wọ́n sì wà lára àwọn ogúnlọ́gọ̀ ọmọ Nàìjíríà tó wà ní South Africa tó fẹ́ wá sílé ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí 60 àwọn ọmọ Nàìjíríà ní bàálù kó padà sílé láti South Africa gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti ṣètò ìrànwọ́ fún wọn láàrin ìwọ́de ẹ padà sílùú yín tó ń wáyé ní South Africa o àwọn èèyàn náà ló jẹ́ ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbà tí ìjọba sì ní ìgbésẹ̀ kíkó àwọn ọmọ Nàìjíríà wá sílé kò ní dáwọ́ dúró títí tí àwọn yóò fi kó gbogbo ọmọ Nàìjíríà tó fẹ́ padà sílé láti South Africa wálé pátápátá oníṣòwò ọmọ Nàìjíríà kan Wilson Ogodero ti ní inú ìbẹ̀rù àti ìfòyà ni àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa fi ń gbé bẹ̀ báyìí o pẹ̀lú gbèdéke 30 oṣù kẹfà tí wọ́n fún àwọn àjòjì tí kò ní ìwé láti fi kúrò ní orílẹ̀-èdè náà wọ́n sì sọ fún iléeṣẹ́ ìròyìn wa pé àwọn ẹgbẹ́ náà sọ pé àwọn máa lọ láti ojúlé sójúlé láti ṣe àyẹ̀wò ìwé ìgbélú àwọn àjòjì tí gbèdéke tí wọ́n fún wọn bá ti wá sí òpin o ó ní èyí ti mú kí àlékún bá inú fún àyà fún àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa tí kò ní ìwé ìgbélú tí wọ́n ti fẹ́ wá sílé báyìí ẹgbẹ́ tó rí sí ọ̀rọ̀ àwọn àjòjì ní South Africa ń pè fún àfikún òfin kí èèyàn tó lè wo orílẹ̀-èdè náà tí wọ́n sì kéde 30 oṣù kẹfà gẹ́gẹ́ bí gbèdéke fún àwọn àjòjì tí kò bá ní ìwé ìgbélú láti fi orílẹ̀-èdè náà sílẹ̀ o wọ́n sì ṣàlàyé pé láti ìgbà tí wọ́n ti kéde gbèdéke náà tí ìjọba Nàìjíríà sì ti fìfẹ́ hàn láti kó àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa padà sílé ní ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ti fi ilé tí wọ́n ń gbé sílẹ̀ tí wọ́n sì ti kó sí ìtòsí ibi tí iléeṣẹ́ Nàìjíríà wà ní Pretoria tí wọ́n retí ọkọ̀ òfurufú tọ́mọ àwọn á gbé wọn padà sílé o ṣáájú nínú oṣù yìí níjọba Nàìjíríà kó àwọn èèyàn 268 padà sílé láti Johannesburg lórílẹ̀‐èdè South Africa ìjọba ní èèyàn tó tó 1000 kan ni wọ́n forúkọ sílẹ̀ láti kúrò ní South Africa àwọn èèyàn láti ọ̀nà jíjìn wọ́n ti ta àwọn dúkìá wọn ò lè padà sí ibi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ mọ́ iléeṣẹ́ Nàìjíríà ni wọ́n sùn sí báyìí o èmi báyìí báàgì mi nìkan ló kù mo ti ta gbogbo dúkìá mi ìpè wọn nìkan òun náà ló kù tí mò ń dúró dè báyìí mi ò mọ ohun tí màá ṣe o tí oṣù bá ti parí báyìí o mo ti sọ fún onílé mi pé mi ò gbélé mọ́ wọ́n sì sọ pé àwọn aláṣẹ Nàìjíríà ni àwọn ń dúró dè o láti mọ ìgbà tí àwọn máa kúrò ní orílẹ̀-èdè náà àmọ́ tí ìjọba kò fún àwọn lọ́jọ́ kan pàtó tí wọ́n máa wá kó àwọn ṣáájú ní ìjọba Nàìjíríà sọ pé ọjọ́ 15 oṣù kẹfà ni àwọn máa kó àwọn èèyàn míì kúrò ní South Africa àmọ́ tí kò rí bẹ́ẹ̀ o ìjọba kò sọ ohun tó fa ìdíwọ́ tàbí ìgbà tí wọ́n máa padà wá kó àwọn èèyàn tó kù tó sì wà ní South Africa iléeṣẹ́ wa kàn sí àwọn aláṣẹ Nàìjíríà láti béèrè ohun tó ṣẹlẹ̀ àmọ́ tí wọ́n ní àwọn máa fi àtẹ̀jáde síta àwọn ọmọ Nàìjíríà míì tó wà ní South Africa náà sọ pé àwọn kan wà ní iléeṣẹ́ Nàìjíríà tí wọ́n ń dúró de ìjọba Nàìjíríà láti wá kó àwọn padà wá sílé kó tó di pé gbèdéke ọjọ́ eléyìí tí wọ́n fún àwọn ní South Africa tó lára àwọn fídíò tó wà ní orí ayélujára ṣàfihàn bí àwọn èèyàn ṣe ń kọminú lórí bí wọn kò ṣe rí oúnjẹ jẹ níbi tí wọ́n wà Nàìjíríà Ghana Malawi Zimbabwe àti Mozambique ti kó àwọn èèyàn wọn kúrò lórílẹ̀‐èdè South Africa lẹ́yìn tí ìfẹ̀hónú hàn tako àwọn àjòjì ń wáyé ní South Africa àwọn tó ń ṣe ìwọ́de tako àwọn àjòjì tí kò ní ìwé ìgbélú fẹ̀sùn pé àwọn èèyàn náà kò jẹ́ kí àwọn ohun amáyédẹrùn tí ìjọba ń pèsè tó ìṣàmúlò tí wọ́n sì ń béèrè fún òfin tó tún lágbára tako àwọn àjòjì
ìjọba South Africa ní àwọn ṣiṣẹ́ o láti gbógun ti àwọn tó ń fi orílẹ̀-èdè náà ṣe ibùgbé lọ́nà àìtọ́ tí wọ́n sì ń rọ àwọn aráàlú o láti máa gbógun tako àwọn àjòjì. Wọ́n sì sọ pé àwọn ẹgbẹ́ tó ṣe ìwọ́de tako àwọn àjòjì kì í ṣe òṣìṣẹ́ ìjọba o, àwọn aráàlú tó ń lé àwọn àjòjì ni wọ́n. Ọ̀pọ̀ èèyàn ló ti ń ṣe àárẹ̀ báyìí o. Ọmọ Nàìjíríà míì Christian Onyenweku tó bá iléeṣẹ́ ìròyìn wa sọ̀rọ̀, ó sọ pé ọ̀pọ̀ àwọn tó ń sùn sí ilé ìjọba lójúnà láti dúró de àsìkò tí ilẹ̀ Nàìjíríà yóò wá kó wọn kúrò ní ibi tí wọ́n ti wá kó wọn kúrò ló mọ̀ tí ń ṣe àárẹ̀ báyìí. Ó ní ìṣòro ńlá ni àwọn ń kojú níbẹ̀ o tí ìjọba kò sì tí ì mú ìlérí wọn ṣẹ láti kó gbogbo àwọn kúrò. Ó ní àwọn ilé ìjọsìn àtàwọn àjọ kan tó ń ṣe ìrànwọ́ fún àwọn ló jí kí àwọn sì máa rí oúnjẹ jẹ, àti rí oúnjẹ jẹ ti di ìṣòro tí kì í bá ṣe àwọn pásítọ̀ Nàìjíríà àtàwọn àjọ kan ló jẹ́ káwọn máa rí oúnjẹ jẹ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá South Africa ti ní àwọn kò ní fi ààyè gba ẹnikẹ́ni o láti gbé ohun ìjà dání tàbí lo ohun ìjà kankan lásìkò ìwọ́de táwọn aráàlú fẹ́ ṣe ní 30 oṣù kẹfà. Ọlọ́pàá ní àwọn òṣìṣẹ́ àwọn ti wà ní sẹpẹ́ ní gbogbo ẹkùn 8 tí ìwọ́de náà ti máa wáyé, àti pé àwọn ẹ̀ṣọ́ ààbò ti wà ní gbogbo agbègbè ṣáájú ìwọ́de náà. Kọmíṣánná fún ẹkùn Eastern Cape Ọ̀gágun Fusil Nkata sọ pé àwọn kò ní fi àyè gba wàhálà tàbí làásìgbò níbi ìwọ́de náà o. Ó ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn gbà pé ẹ̀tọ́ àwọn èèyàn ní lábẹ́ òfin láti ṣe ìwọ́de, ó ní àwọn kò ní fi àyè gbà títẹ òfin lójúmọ́lẹ̀ o, ìwà ọ̀daràn tàbí títàbùkù ẹ̀tọ́ àwọn èèyàn lásìkò ìwọ́de ó ní kò ní í ṣẹlẹ̀. Bákan náà ló ké sí àwọn tó ń ṣe agbátẹrù ìwọ́de ọ̀hún láti gbé àwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n má dá wàhálà sílẹ̀ lásìkò ìwọ́de ọ̀hún. Ìròyìn fún ti àkókò ikú ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí o, ẹ máa pẹ̀ka, ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun o bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wá. Jígí alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo aláyé. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.